lẹ́yìn irọ́ ẹ̀bọ́ olóṣèlú ṣe ẹ̀bọ́ olóṣèlú ṣe ẹ̀bá Yorùbá nation ṣe láàárọ̀ alẹ́ lọ bí olóṣèlú ṣe ta ni òmò yín ta ni òrí ta ló dirí yín lọ́wọ́ kan tó bá wọn oníkàlù ló ní ráìtì àti ṣe ìṣe pé kẹ́ máa dà kan tọ́lọ́run ṣe rú tẹ́ ẹ̀ kíà nípa ìyà tó ń jẹ àwọn èèyàn tẹ́ ẹ̀ kíà nípa pé àìmọye ọmọ tí ò níṣẹ́ àwítà àwọn kan sọ wọ́n náà ní èmi mi ò mọ̀jú kí n máa sọ youth lọ ṣe pé àwọn àgbàlagbà kan ló yẹ kó kọ́kọ́ wà ní ipò yẹn káwọn youth tó wà ń bẹ̀ irú èrò rádaràda wo nìyẹn èrè játijàti wo nìyẹn ẹ fẹ́ ẹ̀kọ́ youth ló máa ṣe ẹ gbà bẹ́ẹ̀ ó ti kọjá bí tẹrù ó ti kọjá bẹ̀ ó kọjá rere ni wọ́n wá rò pé àwọn rí strategy wọ́n rò pé ògiri lánàá àwọn fẹ́ gbàbẹ̀ wọlé káwọn wá sọ fún ìmọ̀ Yorùbá títí pé Onitiri Abiola ò bá ti búra kò gbọ́dọ̀ ṣe Yorùbá nation mọ́ bàbá ńlá kúta ní rán bí iṣẹ́ nínú yín bàbá ńlá ta ni nígbà tí gbogbo ẹ̀ dákẹ́ nígbà tó lóye wà ní ibi tọ́lọ́run nìkan ra fóun fi wọ́n pamọ́ sí bàbá ńlá ta ló jáde nù yín kí ni nǹkan tẹ́ mọ̀ tẹ́ fẹ́. gbogbo ọmọ Yorùbá ọmọ gbogbo ọmọlúàbí aládé káàkiri àgbáyé mo kí according to the time níbi tí a wà mo wá láti sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó ń lọ mi ò wò mi ò gbọ́ wọ́n kàn brief mi díẹ̀ mo dẹ̀ wá rí pé ó ti fẹ́ máa di nǹkan ìyẹn mo ní kí n sọ̀rọ̀ lé lórí àkọ́kọ́ náà mo fẹ́ ṣe àkíyèsí àwọn Yorùbá tó dó lórí òótọ́ ni àtòdodo mo ṣàwọn alábòsí o mo fẹ́ kẹ́ ṣe àkíyèsí pé mo máa ń sọ léraléra wípé ẹ fura ẹ jẹ́ kára fún yín ẹ má jọ ń distract yín ìrìn àjò tá à ń rìn yìí kára kọ́ tẹ̀mí ni ó ju bẹ́ẹ̀ lọ ìrìn àjò tó jẹ́ pé ó ga gidi ó le gidi ni Ọlọ́run ló mú rọ òra aráàánú gbà ni Ọlọ́run ọba ló mú rọ àrí àánú gbà òun ni torí náà ẹ fura mo máa ń tẹnu mọ́ pé ẹ fura ọmọ Yorùbá ẹ fura kí ló dé mo máa ń gbà ládùúrà pé oríwọ ò ní gbàbọdé èwo lẹ wá gbé dání lọ́wọ́ yìí mo ń gbọ́ oríṣiríṣi káàkiri oríṣiríṣi ó tiẹ̀ kò kàn mí àwọn tó ń ṣe oríṣiríṣi ọ́díò tó ń búra wọn tó ń ṣe ìkan tún gbé jáde ó ní wọ́n sọ orúkọ ẹni náà fún mi o oh my god wọ́n ní Canada ló wà wọ́n ní pé ó ń sọ pé òun ológun pé ṣé mi ò mọ̀ pé ológun tó pe rẹ̀ pé lára àwọn agbénipa ló ń jẹ́ bẹ́ẹ̀ ni oníṣẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation agbénipa kò ṣe lọ pa àwọn tán kidnap tán kó sí tán wà káàkiri tán ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ Yorùbá tán jẹ́ káwọn bàbá ìyá wa lọ sóko tí ó jẹ́ káwọn èèyàn wa lọ sóko mo ní kò ṣe lọ pé wọ́n pa ń bẹ̀ but mi ò ka nǹkan tó sọ fún ìgbà tán tó wá sọ fún mi again wípé àwọn kan wọ́n bá sọ wípé àwọn ṣe àwọn ọmọ ẹ̀ ní wípé àwọn wà ní ẹgbẹ́ agbára ilé agbára or something like that I don't know mi ò rántí nítorí mi ò ráyè gbogbo àwọn nǹkan báyìí ọ̀tọ̀ náà ni mo focus lé lórí bọ́ mo kàn sọ fún yín ni pé kẹ́ ẹ máa wo trend oríṣiríṣi nǹkan àwọn yẹn wá ń sọ fún dáàdì wa Ọlábísí tó respond sí audio ẹni náà kí lorúkọ máa náà mi máa rántí orúkọ máa náà mo mọ̀ pé tí gbọ́ gbogbo àwọn kìíní ìṣọ́ ẹmẹ́ tí mò ń sọ dáàdì wa Ọlábísí France tó respond sí níṣẹ́ náà ní àwọn èèyàn yìí bá ń pè wọ́n náà sọ wípé wọ́n fẹ́ fojú sunkún ọmọ ní àwọn máa pa wọ́n ti sanwó ẹ̀mí wọn tó ránṣẹ́ ọ́díò lórí ọ̀rọ̀ Yorùbá nation mo wá ń wò pókè ọ̀rọ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ìgbà tí wọ́n á tún gbọ́ tán náà sọ wọ́n búra wọ́n ṣe wọ́n mọ̀ mo ní ìwọ lọ́hùn ṣé yẹn ló kàn náà rọ̀ wá báyìí ṣe ló ṣiṣi distraction ṣe rí pé kò sí focus à ń sọ wípé bá a ṣe máa ṣe rally mega rally tọ́lọ́n dẹ̀ máa bá wa ṣe declaration òun ló kàn ẹ wo ohun tí àwọn ọmọ Yorùbá ń gbé dání kí ló dé tẹ̀yin tẹ́ dúpọ̀ títú àtòdodo kí ló dé tẹ̀yin join àwọn alábòsí kí ló fà yẹn kí ló dé tẹ̀yin join àwọn alábòsí ó yẹ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ó yẹ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe kí ló kàn yín pẹ̀lú ẹnìkan kan búra àbẹ́yàn kan búra ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ni àwọn játijàti rádaràda tó jẹ́ pé ìgbà tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n ní kankan show for it ju kọ́ máa gbowó lọ kọ́ máa lè give account of owó tó ń gbà
ó ṣàníyàn owó tẹ̀yin ọmọ Yorùbá ti dá sí àìmọye ẹgbẹ́ sí àìmọye ọ̀nà ẹ bèrè lọ gbogbo wọn owó tẹ ti dá àkáǹtì owó tẹ dáadáa kọ́ ṣe àkáǹtì fún yín ó ní iye owó tí gbogbo àìmọye tán láwọn mídíà tó yẹ pé ẹ̀ ń gbà lórí àwọn social media wọ̀nyí ọ̀tọ̀ létí YouTube gbogbo wọn sọ fún yín ẹ máa lẹ́ẹ̀rọ owó ṣe lára Yorùbá nation ní owó táwọn ọmọ Yorùbá ń dá fún yín pé ẹ máa lẹ́ẹ̀rọ owó ṣe ń bẹ̀ ní ìkílẹ̀ fi dà ẹ máa sọ ẹ máa sọ òun wà nínú ẹgbẹ́ òun ti wà láti ẹgbẹ́ kan kí là ń sọ kí lẹ ẹgbẹ́ yín ṣe kí lẹ ṣe láti ṣe ìlọsíwájú fọmọ Yorùbá láti kú òun oko ẹrú yìí kí lẹ ṣe ẹ̀ẹ́dẹ̀ lè rí ṣe tó lọ́rọ̀ òun ràn yín àkílódé tẹ́jẹ́ pé gbogbo nǹkan tẹ́ kó máa dà ìbátọ̀ ọmọ Yorùbá tẹ́ kó máa gbọ́kàn ọmọ kóònù kan tẹ́ kó ṣe òun lẹ́ ń ṣe tẹ́ẹ̀ nílé sòótọ́ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sọ wípé ọmọ bọ̀tá wípé ó ṣe lọ sọ́dọ̀ Ọọ̀ni àwọn tó fẹ́ pa wọ́n yẹn ó dáa bọ́n ṣe fẹ́ pa wọ́n ẹ jẹ́ mọ ọ̀rọ̀ tẹ́ ń sọ náà ẹ mọ nǹkan tẹ́ ń sọ ẹ má jẹ́ kọ́ńdọ̀ ń bínú o torí àárín àánú ẹ̀gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹ má jò bínú torí nǹkan míì nǹkan tẹ́ ẹ̀ fojú sí ló máa bínú sí àìmọye ìran tó ti parun ìran wa ò ní parun làwa ṣe ń sa eré yìí ìran wa ò ní parun ẹni tẹ́ dúró fún òtítọ́ àti òdodo kí ló dé ẹ̀ ń gbà wọn láyé oríṣiríṣi irọ́ ti pọ̀ jù fake ẹ máa rí fake pastor ẹ máa rí fake afa ẹ máa rí fake imam ẹ máa rí fake oníṣẹ̀ṣe kí ló dé lórí kí ni torí owó tẹ̀ ń jẹ nǹkan tẹ̀ ń gbà ń bẹ̀ ọmọ Yorùbá ẹ fura kí ló ṣẹlẹ̀ ẹ jí gidigidi àwọn ọmọ wà lẹ́gbẹ́ kan kí ni ẹgbẹ́ yín ṣe ẹ jẹ́ àgbẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ náà gbogbo ẹgbẹ́ tẹ́lẹ̀ ń ṣe kí lẹ yí sí kí ló sọm fọmọ Yorùbá kí ló equate fọmọ Yorùbá kí ni benefit fọmọ Yorùbá bá lóun fẹ́ ṣe voice my phone ṣe kó kọ́kọ́ sọ nǹkan tóun ṣe fọmọ Yorùbá àbí tóun ṣe lórí ilẹ̀ Nàìjíríà yìí rí tó jẹ́ nǹkan tóun ti ṣe tóun gbé ṣe kó jẹ́ ká gbọ́ kí ló dé ẹ dẹ̀ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ anyhow mo gbọ́ máa sọ fún mi ní ìtàn bá kàn brief mi pé wọ́n ṣe audio kan wọ́n sọ báyìí màá ní mú kán má wọ́ọ̀rì wọ́n jẹ́ kán sọ nǹkan tó wù wọ́n mo wà focus èmi ò tí ráyè àti dá wọn lóhùn èmi máa dá wọn lóhùn tí a ti declare Yorùbá nation tó bá ti ń ṣe ìjọba Yorùbá nation táwọn interim government bá ti bẹ̀rẹ̀ ìjọba tiwọn iṣẹ́ tẹ̀mí fẹ́ ṣe nìyẹn torí record ní life record ní mo ṣẹ̀ṣẹ̀ wá padà wá bá gbogbo ẹ̀yin èyí tí ilẹ̀ ò bá ti lanu gbé mi nù yín mo ṣẹ̀ṣẹ̀ máa bá yín gbogbo nǹkan tẹ̀ ń sọ Ọlọ́run ọba mi ò ṣàánú mi ò ẹ wá rí ìran wò màá ráyè yín gbà yẹn mi ò ráyè yín o mi ò ráyè yín láyé àti láyé ẹ mọ Yorùbá kí ló dé tẹ̀ fura ó ti dandan ká gba Yorùbá nation 2022 wọ́n dẹ̀ mọ̀ kó ti di dandan wọ́n mọ̀ pọ́lọ́ ṣe oore yẹn fún mi ni àṣeyọrí ni ẹ̀rù wá ń bà wọ́n àyà wọn ń já pé kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n wá ń wá pé tán bá ti sọ pé kò búra kẹ sọ fún yín pé kó má bá yín dá sí Yorùbá nation mọ́ kò ná mi ní kankan bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí má dá sí Yorùbá nation mọ́ kò ná mi ní kankan Ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn Ọlọ́run ló ṣe oore tèmi fún mi kì í ṣe èèyàn tó bá jẹ́ èèyàn ni á lóun fẹ́ gbà á Ọlọ́run ló ṣe oore tọ́lọ́run ṣe ni àti randíran ni ìgbéraga kọ́ láyé àti lọ́run Ọlọ́run ló ṣe Ọlọ́run dẹ̀ ló ní gbogbo ògbónú ayé mi wọ́n bá ní kí n má dá sí ẹ wò ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún àwọn tó ń sọ bẹ́ẹ̀ náà wípé ẹ ti late torí ibi tí Ọlọ́run rán mi ní iṣẹ́ dé ní èní yìí mo lè assure yín wípé iṣẹ́ ó ti parí ẹ mú sùúrù but 2022 yìí ni ẹ mọ Yorùbá bí tí mo ní kẹ́ fura sí ṣé mọ̀ pé wọ́n ń pariwo kiri àwọn ń dìbò wọ́n ṣoríṣiríṣi àwọn tó ń ṣiṣẹ́ yí pé àwọn fẹ́ gba ilẹ̀ fún bàbá ńlá wọn ò dáwọ́ṣẹ́ dúró ọ̀rọ̀ tí Usman Dan Fodio tó tọ́ pé àníyàn kóun fẹ́ gba gbogbo Nàìjíríà tí ò rí gbà tí Yorùbá dá dúró sí Ìlọrin tó dẹ̀ lóun fẹ́ rí Quran mọ́ omi nísàlẹ̀ gbogbo ìsàlẹ̀ ń bí tí ò rí ṣe tí ọmọ ọmọ ẹ̀ gidi gangan ní Ahmadu Bello Saudana ọmọ ẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀ ní ìyẹn ló sọ wípé ẹjẹ́ àṣẹ gbogbo ta lè ṣe ká gba gbogbo lẹ́yìn fún bàbá ńlá wa
àtijọ́ náà wọn ò dẹ̀ tí yí ẹnu padà, wọn ò yí plan wọn padà, wọn ò yí ìṣe wọn padà. Ìgbà tán máa rí àtìlẹ́yìn èèyàn, wọ́n lọ rí àtìlẹ́yìn British government, àwọn náà bẹ̀rẹ̀ sí tì wọ́n lẹ́yìn láti lè rí pé nǹkan tó fẹ́ yẹn wọ́n rí ṣe lórí ilẹ̀ tí ò ń ṣe tí wọ́n. Gbogbo ìran tó wà níbi tó ń pè Nàìjíríà, Fúlàní ò sí bẹ́ẹ̀, but ó ṣeé ṣe fún wọn because àwọn fúnra ara amúnisìn fúnra wọn ajagunbalẹ̀ ni wọ́n, kán jí nǹkan ní nǹkan ní. So táwọn ilé náà bá dé, tí wọ́n bá gbà kan tí ò ń ṣe tí wọ́n, kò jẹ́ nǹkan kan sí wọn, so wọ́n lè tira wọn lẹ́yìn. Àwọn continue agenda tí wọ́n ń ṣe nǹkan tó fẹ́ ṣe lọ. Ṣùgbọ́n sọ ọjọ́ sí pé àwọn fẹ́ ṣe waterway bíi alóti, ṣùgbọ́n náà sọ pé omi Èkó yìí pé Mali, Niger, Chad lọ́hùn-lọ́hùn, àwọn náà máa tún máa lo omi Èkó bíi. Èyí tẹ̀ sí ní gan ṣe dá sí tí wọ́n jẹ́ kẹ́ ẹni mọ̀ kankan pa ẹ̀, owó tó ń tán pa ń bẹ̀ ṣó bọ́ sọ ọmọ Yorùbá. Owó bẹ̀ lásán tó yẹ kọ́ ọmọ Yorùbá máa jìyà kiri máa tara káàkiri. Kò sí feature, kò sí hope, kò sí kankan mọ́ ọmọ Yorùbá. Ẹ dúró kẹ́ ronú yẹn, ẹ jókòó kẹ́ ronú yẹn. Ẹ wá láwọn kan sọ fún yín pé wọ́n búra pé kí ni? Ẹ jọ lórí kí ni kí náà ṣe? Ẹ fèrè lọ́wọ́ ìkọ̀kọ́ nu wọn pé kí lẹ ti contribute sórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, yàtọ̀ sí pẹ̀lú owó gbà mẹ́ẹ̀. Gbogbo lọ bàbá ńlá kú bàbá ẹnikẹ́ni ni, àbẹ́nikẹ́ni dówó fún mi ni. Ta ló rán mi iṣẹ́ kó bọ́ síta? Ó lòun ló rán mi iṣẹ́. Ọlọ́run ló rán mi iṣẹ́. Òun ni ò ṣe wojú anybody. Gbogbo nǹkan táwọn èèyàn sọ tó lè múnú bíyàn, mo máa ń bẹ Ọlọ́run ní. Torí mo mọ tó lè jẹ́. Tí wọ́n bá lóhun ò dá sí òun dákẹ́, mo mọ nǹkan tó jẹ́. Ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn tán láwọn ṣẹgbẹ́ àwọn ṣe tán sọ̀rọ̀ játijàti. Ìmí àbọ̀ sórí voice mail á máa sọ̀rọ̀ bí ẹni táyé ẹ ti bàjẹ́, fóògùn ti bìwó. Tí ò sí nǹkan rere láyé ẹ̀ nínú ẹ̀ tí táyé ẹ̀ máa fi parun. Á máa sọ̀rọ̀ játijàti, tá lẹ́ ń sọ̀rọ̀ sí, tá lẹ́ ń bú. Tá lẹ́ ń bú, tá lẹ́ ń sọ̀rọ̀ sí. Ẹ̀tún ní lọ́rọ̀ tá máa oríṣiríṣi èébú àti irọ́, gbogbo oríṣiríṣi irọ́ pípa. Kí ló dé? Ẹ rò pé bóyá tẹ bá ń sọ màá bínú pé mi ò ṣe mọ́, ẹ̀yin kọ́ lẹ rán mi, bàbá ńlá kú ẹnikẹ́ni tó rán mi iṣẹ́ kó jáde síta tó sọ pé òun lòun rán mi, mo fẹ́ rí ìyìn játijàti èèyàn wọ̀nyí. Kálẹ̀ ń bá sọ wọ́n ti mọ̀ pé tẹ bá ti gbé yẹn jáde, wọ́n mọ̀ pé láyé àti lọ́run mi ò búra fún nobody. Búra fún ta ni? Lórí kíni? Lẹ́yìn pé irọ́ àti irọ́ ni. Mélòó la tún rí nípa ìbúra? Mélòó ẹjọ́ ẹ̀kọ́ kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà. Mélòó ìbúra? Ìbẹ́nujọ́ mẹ́ta ilé ọ̀kan sọ fún mi pé ìkan láwọn tán náà ń búra fún gan ní ajagun àbí jagunjagun kí náà wọ́n pé wọ́n pé tọ́ọ̀pù ni wọ́n búra fún gidi. Ṣèbó ló tún náà ń ṣe PDP yìí, táwọn ó ń bùgá gidi ń bẹ̀ ni, àbí kí náà ṣe ń pè é bùgá náà ni, ó ń bùgá gidi ń bẹ̀ ní PDP. Kí ló ṣe ìbúra tó ṣe? Kò dẹ̀ ṣe ìbúra Bíbélì, kò ṣe ìbúra Quran, ìbúra tìpínlẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Mélòó ẹ̀ náà làwa ti rí, mélòó ìbúra àti ti Bible àti ti Quran àti ti mélòó ìbúra, mélòó ìmùlẹ̀. Kílẹ̀ ń tanra yín fún? Gbogbo ẹ̀ Ọlọ́run ló ní àṣẹ lórí gbogbo nǹkan náà. Ọlọ́run ló ní final say, kì í ṣe nǹkan tẹ́ fi búra yín ló ní final say. Ọlọ́run ló ní. Ẹ̀yin kan rò pé ẹ lè máa ṣàbòsí, ẹ máa ṣe tàbí ọ̀rọ̀ Yorùbá, ẹ rò pé ẹ rí ibi kan sápamọ́ sí, ẹ rò pé ẹ rí nǹkan wọ̀ sí ara tẹ́ fi ń ṣe pé ń ṣe ìbúra pé kí ìbúra yẹn má mú yín. Ẹ rò pé ẹ rí nǹkan lò tẹ́lẹ̀ fi ń ṣe ìbúra pé kí ìbúra yẹn má mú yín. Kẹ́ fẹ́ tàn ọmọ Yorùbá, ẹ fẹ́ tàn wọ́n pa. Ṣó ní ìwọ ò ti sọ ni? Ṣọ́ba Rasheed ò ti sọ wípé àwọn ti rí yín, àwọn ti ní kẹ́ lọ gbé jẹ́ títà máa fi dìbò tán. Ṣé kò sọ bẹ́ẹ̀ fún yín? Kí ló ṣe tẹ́yìn ọmọ Yorùbá ò fura? Mo dẹ̀ fẹ́ fi nǹkan kan yé yín, àtúnṣe àṣírí kan fún yín ní ìlú yìí. Àwọn tí mò ń bá sọ̀rọ̀, Ọlọ́run ló ṣe oore yẹn, mo ṣì ń bọ̀ lórí yẹn. Mo wá sọ fún wọn pé àìpẹ́tẹ́ mọ̀ pé amalgamation yìí gan kò sí mọ́ náà, ó ti expire. Wọ́n ló ti expire, ṣe báwa là ń rìn ní ẹ̀. Báwo la ṣe ń rìn ní ẹ̀? Àwọn oníṣẹ́ bá ń dìbò, gbogbo ìgbà tá a bá dìbò là ń fọwọ́ sí pé kí ìyà máa jẹ àwọn ọ̀tá wa lọ. Mo ní báwo nìyẹn ṣe jẹ́? Tá a bá ti fọwọ́ sí, tá a bá gbogbo ìwé tán gbélẹ̀, fraudulent constitution ni o, kìíní kan constitution ni o, kìíní kan ìwà kan náà wù ni o. Tá a bá ti dìbò, tá a sáìn ìwé tára náà ti bọ́ sínú àwùjọ yẹn, àwa náà ti bọ́ sínú ẹ̀ náà nìyẹn, a ó ti tẹ́ wa lọ́rùn ni. A tún kọ̀ntínú oko ẹrú ni, a ní nǹkan yẹn tẹ́ wa lọ́rùn ni. Mo ní Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú tẹ́ wa lọ́rùn, a ṣe máa sọ pé nǹkan tẹ́ wa lọ́rùn. Mo lábàjọ tọ́nà ń sọ wípé 2022
tó bá jẹ́ pé lórí nǹkan tá à ń sọ̀rọ̀ dé lórí yìí o pé ẹ̀tọ́ wa ni o orílẹ̀-èdè wa ni o Ọlọ́run ṣe fún wa ni o là ń sọ̀rọ̀ dé lórí nítòótọ́ àti lódodo àjàre ṣùgbọ́n kan tó bá mú wa wọ inú ìbò ó ti tán o èso Ọlọ́run tó sọ fún mi pé 2022 Ọlọ́run tọ́ ni mo sìn o pé àṣírí ẹ̀ ni mo gbọ́ yẹn mo ní Ọlọ́run ẹ̀rí o àfìgbà tó jẹ́ rí ẹ̀rí ẹ̀ ní tó bá mú wa sọ pé awọ ní ìlú àṣẹ̀ṣẹ̀ wá dìbò kan àṣẹ̀ṣẹ̀ á sọ pé a fẹ́ jà pé rọ́ ni kò sí ìlú náà tó máa tì wá lẹ́yìn o kò sí ẹni náà àwọn kan tó ń pariwo ń sìn àwọn dóde ìlú kan àwọn fẹ́ kí ìlú kan ti support àwọn níbo lẹ́yìn tẹ́ bá dìbò ẹ ti sign ìwé ní tí ò yé yín níta ní tí ò yé yín nípa diplomacy kan nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ àìmọye yín tí ò mọ kankan rárá ẹ sọ̀rọ̀ játijàti ọ̀rọ̀ òṣì tẹ́ bá di ìbò pẹ́rẹ́ tẹ́ bá gba system tí ọba Ìwó sọ ẹ ti sign ìwé pẹ̀tù tí gbogbo ẹrú mi fúnra yín lẹ sign pẹ̀lú ìbò tẹ́jì tẹ́mi ò tiẹ̀ wá mọ̀ pé Ọlọ́run tó ní 2022 ṣáá dandan ni èmi ò mọ̀ pé nǹkan tó túmọ̀ sí nìyẹn mi ò mọ̀ pé tán bá ti dìbò yóò ti dandan tán bá dẹ̀ di ìbò tẹ́ bá sọ pé ẹjà ẹ gbà bẹ́ẹ̀ ìparun lẹ̀ wá yẹn torí kò sí bàbá lẹni tó máa support ní àwọn yẹn náà máa support ẹ̀wọ̀n yẹn àwọn tán kó síbẹ̀ tán ní kán máa wo àbàjẹ́ everybody kán gbalẹ̀ oníkálùkù àwọn yẹn náà máa support kó lè yé yín dáadáa torí nǹkan tó pè wọ́n nìyẹn ọ̀tá bá ti ṣe ní 2022 yìí tọ́lọ́ ń ṣe ìyanu tá a ti rí gbà àbẹ́nikẹ́ni jà ẹni bá fẹ́ dìbò kó lọ dìbò Nàìjíríà wà Nàìjíríà náà kí ló dé ṣebí Eritrea kúrò nínú Ethiopia sì wà ní Ethiopia South Sudan kúrò ní Sudan sì wà ní Sudan Croatia gbogbo wọn kúrò lára Yugoslavia ó sì wà láàyè ẹ̀ wọ́n sì jẹ́ orúkọ ẹ̀ so tí Yorùbá nation bá kúrò lára Nàìjíríà sì wà Nàìjíríà ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe pẹ̀lú kò sẹ́ni tó dé èèyàn kankan lọ́wọ́ Ọlọ́run ṣe oore débẹ̀ pé gbogbo ayé ó ti sọ di global village anywhere lágbàáyé lèèyàn lè lọ lóde ló fẹ́ lọ gbé tí ó bá ti jẹ́ kí òfin wọn ìwà wọn ìṣe wọn kó mọ ẹ lára kó bẹ ẹ lára mu why not ṣùgbọ́n Ọlọ́run ló dá gbogbo wa tó bá ti jẹ́ kí òfin wọn ìṣe wọn àṣà wọn kó mọ ẹ lára ó dẹ̀ fẹ́ gbé bẹ̀ why not tó bá jẹ́ Yorùbá ní ẹ tó sọ pé ò fẹ́ ṣe Yorùbá ó lè lọ ṣẹ́ ní ìlú tó wù ẹ́ nà kọ́tò nítorí tiẹ̀ oníkọ́mọ Yorùbá kó má gba orísun ẹ̀ padà kó má gbẹ̀ tọ́tọ́ lọ́n ṣe fún padà ẹ̀mọ Yorùbá ẹ̀ wá fura kò tó yẹ kẹ́ focus lé lórí bá ṣe máa ṣe bí rádì yẹn bá ṣe wà successful tójú máa ti àwọn ẹni burúkú yìí tá a gbọ́dọ̀ jẹ́ 2022 ẹ̀ wá ní ẹ̀wọ̀n búra ẹ̀jọ̀ ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe Yorùbá nation ní ẹnujọ́ mẹ́ta tó Yorùbá nation ti wà tipẹ́ mo lè torí ẹ̀ ní pé kí ní bánà tá a fi tán fi sọ independence Yorùbá nation nígbà tán pa ọkọ mi màá ní kán fi síta fún yín màá sẹ̀lẹ̀ sí brother mi Koiki àti Ìjìnlẹ̀ pé kẹ́yìn ọmọ Yorùbá rí lọ́nà àwọn tó ń pariwo àwọn kan làwọn bẹ̀rẹ̀ àwọn yíwo níbo lẹ ti bẹ̀rẹ̀ ìjọ tẹ bẹ̀rẹ̀ náà kí lẹ ti ṣe kí lẹ ṣe jáde ṣèbí ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation tó jí tán jàjà bú síta nígbà tí bàbá wa CSI tán jáde tán ṣe rá nígbà yẹn làwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí gbọ́n pa ẹ̀ jí ọ̀la yìí tẹ bá sọ Yorùbá nation ẹ yomi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ̀ bọ̀ tẹ bá sọ pé Ìgbòho wọ́n ní àwọn ọmọ Sunday Ìgbòho that is the way tán fi identify Yorùbá nation ẹ̀yin pẹ̀lẹ́ yẹn gbẹ́gbẹ́ kí lẹ ṣe ta ló mọ̀ yín ta kí lẹ jẹ́ wọ́n béèrè pé ṣé ẹjọ́ o ta ni wọ́n o nípa ọ̀rọ̀ Yorùbá nation ẹlẹ́bẹ̀rẹ̀ nìyẹn Ọlọ́run dẹ̀ ṣe bó ló bí bàbá wa ṣe jáde ariwo ẹ̀ jáde gidi bàbá CSI bó ṣe jáde gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́n pa ẹ̀ gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ̀ ń pa ẹ̀ nítorí masses ló bá mú àwọn èèyàn aráàlú èrò òun ni bàbá wa dẹ̀ relate pẹ̀lú wọn nígbà tá à ń bá sọ̀rọ̀ ńgbà yẹn ẹ̀yin ẹgbẹ́ tẹ́ sọ pé ẹ̀ ń ṣẹgbẹ́ ẹ̀yin lẹ́yìn professor ẹ̀yin dọ́kítà kìíní kan kí la gbé ta jù ìgbéraga kọ́ o ìgbéraga kọ́ ẹ gbàgbé yẹn mo dẹ̀ sọ fún yín jọ́nà mo ní ẹgbẹ́ yín tẹ̀ ń pè ẹ lọ sí anywhere kan béèrè bóyá mo orúkọ ẹgbẹ́ yín on the ground ní Yorùbá land the only person to associate mọ́ Yorùbá nation nígbà yẹn òun ni bàbá wa Sunday Igboho ó tún wá di pé nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ wá dákẹ́ lọ gbà kan ó tiẹ̀ sún mi pé
ṣé kìí ṣe pé wọ́n fẹ́ gbàgbé ẹni ẹlẹ́ni síbi tó wà ni mo ṣe sọ pé káwọn mídíà máa gbé fídíò ibi tí wọ́n ti ṣe rálẹ̀ Èkìtì téèyàn kan sọ jẹ́ kán mọ̀ mo ní kán máa gbé gbogbo ẹ̀ dákẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣẹgbẹ́ ńgbà yẹn tẹ́ ń kóra yín káàkiri kí ló dé rí nǹkan kan ṣe ni àyè wà fún yín gbà yẹn láti gbé ọ̀rọ̀ Yorùbá láti sọ pé kẹ́ gbé débi tó yẹ tó ṣe bí àmì tó làkàkà ẹ jáde síta ọ̀rọ̀ ẹ̀ ń búra kí ẹ jáde síta kẹsàn-án tẹ́ ti ṣe lórí Yorùbá Nation yàtọ̀ sí zoom dáradára meeting játijàti ọ̀rọ̀ rédèrèdè tẹ̀ ń sọ ó yá ẹ bọ́ síta ẹ wá sọ tẹ́ ti ṣe lórí Yorùbá Nation yàtọ̀ sí pé ń dáwó fúnra yín tẹ́ béèrè àkáǹtì owó lọ́wọ́ ara yín tẹ́ mọ̀ bí tẹ́ sọ owó yín kalẹ̀ sí lẹ́yìn irọ́ ẹ̀bó olóṣèlú ṣe ẹ̀bá Yorùbá Nation ṣe láàárọ̀ alẹ́ lọ bí olóṣèlú ṣe ta ni òmò yín ta ni òrí ta ló dirí yín lọ́wọ́ kan tó bá wọn oníkàwé ló ní right àti ṣe ṣe pé kẹ́ máa dà nǹkan tọ́lọ̀ ń ṣe rú tẹ́ ẹ̀ kíà nípa ìyà tó ń jẹ àwọn èèyàn tẹ́ ẹ̀ kíà nípa pé àìmọye ọmọ tí ò níṣẹ́ àwítà àwọn kan sọ wọ́n náà ní èmi mi ò mọ̀jú kí n máa sọ youth lọ ṣe pé àwọn àgbàlagbà kan ló yẹ kó kọ́kọ́ wà ní ipò yẹn káwọn youth tó wà ń bẹ̀ irú èrò rádaràda wo nìyẹn èrè játijàti wo nìyẹn ẹ fẹ́ ẹ̀kọ́ youth ló máa ṣe ẹ gbà bẹ́ẹ̀ ó ti kọjá bí tẹ́ rò ó ti kọjá bẹ̀ ó kọjá rere ni wọ́n wá rò fún àwọn orí strategy wọ́n rò kó gírí lánàá àwọn fẹ́ gbàbẹ̀ wọlé káwọn wá sọ fún ìmọ̀ Yorùbá títí pé Onitiri Abiola ò bá ti búra kò gbọ́dọ̀ ṣe Yorùbá Nation mọ́ bàbá ńlá ta ni ó rán bí iṣẹ́ nínú yín bàbá ńlá ta ni nígbà tí gbogbo ẹ̀ dákẹ́ nígbà tó lóye wà ní ibi tọ́lọ́run ní kan ra kóun fi wọ́n pamọ́ sí. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.